Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Adewale Elesho tọ́pọ̀ tún mọ̀ sí Bàbá Elesho ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ nípa ẹgbẹ́ tíátà Yorùbá eléyìí tán pín sọ́nà méjì yún ẹgbẹ́ ANTP àti ẹgbẹ́ Tampan. Kí nìdí gan táwọn ẹgbẹ́ méjèèjì yìí tí wọ́n fi wà ní ìṣọ̀kan kájọ wà papọ̀ lójú kan? Kí làwọn rúkèrúdò tó ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà tó ń dènà wíwà papọ̀ wọn? Pàápàá jùlọ gan Bàbá Elesho ní ǹjẹ́ Tampan tiẹ̀ lè tọ́ka sí orírun wọn? Wọ́n ní ṣe Tampan ẹgbẹ́ Tampan gan ní orírun tán lè tọ́ka sí pé orírun àwọn lélẹ́yìí láì dárúkọ ẹgbẹ́ ANTP. Ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ ilé ìtàn lágbára. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé lóòótọ́ ni pé Tampan ò ní orírun? Ó lágbára o. Báwo ni Bàbá Elesho bò ni wọ́n ṣe bẹ̀rẹ̀ eré tíátà ṣíṣe? Kí ni ipa tí ọ̀gá wọn ìyẹn Adelove tó kó nínú ìgbìyànjú wọn láti jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá lónìí? Kí gan ni àlàyé tó wà nídìí dáadáa tí bàbá tó bí Bàbá Elesho ṣe tó ràn wọ́n lọ́wọ́ lọ́dọ̀ Ọ̀jájá kejì ìyún Ọba Adéyẹyè Ògúnwùsì tó fi ṣe wípé Ọ̀jájá recognize wọn, ó host wọn, kódà ó tún fún wọn lówó tó tó 1 million naira. Eléyìí lágbára èèyàn ó lẹ́tìkẹ́ fọ́nrán yìí kò ṣeé má wò ní ẹjẹ́ àjíjọ wò ó ká gbọ́n àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí Bàbá Elesho ṣe nípa ẹgbẹ́ tíátà Yorùbá, ẹgbẹ́ Tampan àti ANTP, rúkèrúdò tó wà láàrin àwọn méjèèjì, ìdí tán fi jọ wà papọ̀ àti àwọn àlàyé míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, lórí YouTube ẹ máa bá mi subscribe, ẹ máa like ẹ máa bá mi share fídíò. Ó yá ẹjẹ́ àjíjọ wò fọ́nrán ẹ̀yin èèyàn. Tá a bá ń sọ nípa Association of Nigeria Theatre Practitioners, Bàbá Ògúndé ni first president ẹgbẹ́ wa. Lẹ́yìn tí Bàbá Ògúndé kúrò ń bẹ̀ tí wọ́n dàgbà tí wọ́n rí bí àgbáre, Ọ̀gá Adelove ni wọ́n jẹ́. Lẹ́yìn Ọ̀gá Adelove ni ó kan Ọ̀gá Jimoh Aliu. Lẹ́yìn Ọ̀gá Jimoh Aliu ló kan Ọ̀gá Bello. Lẹ́yìn Ọ̀gá Bello ló kan Uncle Jídé. Lẹ́yìn Uncle Jídé ló kan Asaolu Tanwi tó dá wàhálà lẹ́yìn. Lẹ́yìn Asaolu èmi nọ́mbà 7 tèmi náà jẹ́. So ẹ mọ̀ pé mo ti lórí irun bó ni wá ní kó rírun mi ó tún ti bẹ̀rẹ̀ tí n bá kú òun bẹ́ẹ̀. Ìgbà tá a dẹ̀ ń ṣe stage tá a ń ṣe stage tá a bá ń kọrin àwọn kankan máa bẹ tí èmi máa ń ronú lọ o kẹ tó fò sàmìyàn mi tó lágbára ju Ṣàngó lọ ló lé o. Kẹ tó fò sàmìyàn mi tí ìgbàbọ̀dé bí Ògún ẹ túmọ̀ rẹ o kò síbi tí mo ti lè fẹ́ bẹ̀rẹ̀ mọ́ o tá a bá ń kọrin nígbà náà pé eré la ó mú tajòdè o àríkàjẹ bẹ́ẹ̀ ni máa ní bàbá wa Ògúndé ti gbọ́ ó ti gbọ́ ó ní ká máa lọ Adébáyọ̀ ìbà ẹ ọmọ Sálámì ó ní a máa lọ àwa kúnlẹ̀. Ó dúró ìgbà kan tọrọ kan ṣẹlẹ̀ tí a ń sọ mo ní mo lè step down fún láti kí n kúrò ní kìíní kí láti ò jẹ ààrẹ ńgbà tí first regime tí wọ́n ṣe ẹ̀tọ́ Uncle Jídé bá mi sọ tó Ọ̀gá Bello bá mi mo ní kò sí kankan bó jẹ́ jí ká máa jẹ́ ANTP lọ kò possible kí ní mi yìí ṣe kírun mọ́. Kò possible kí n sọ pé èmi Adéwálé Elesho kì í sọ máa kírun mọ́ kò possible. So ẹ propose pé kí Baba Latin jẹ́ president but kájí ká padà sínú ẹgbẹ́ ìbẹ́ta àti lórírun. Tẹ́bá ni a fẹ́ máa rántí àwọn bàbá wa lọ́run nínú iṣẹ́ yìí ṣé bí nínú ẹgbẹ́ yẹn ni. A fẹ́ rántí bàbá Oyin Adéjọbí ebi nínú ẹgbẹ́ yẹn ni. A fẹ́ rántí bàbá Adóládépọ̀ ebi nínú ẹgbẹ́ yẹn ni. A fẹ́ rántí àwọn bàbá Sàlá ebi nínú ẹgbẹ́ yẹn ni. A fẹ́ rántí àwọn bàbá wa bí bàbá Mèrò nínú ẹgbẹ́ yẹn ni. Mo dẹ̀ ní mo wà dámàntì jù èmi nìkan ló kù tí o pípẹ́ ìwú mi ò ní èmi nìkan kọ́ ló kù o. Mo ní ọ̀gá wa mẹ́mbẹ̀rẹ̀ mẹ́fà ro ọ̀gá ẹ̀dọ́ onílé ọlá ọ̀gá wa lérè pàmò kọ́lọ́n kó lọ rẹ̀ mi wọn kó jẹ́ wọn pẹ́ jù báyìí lọ kọ́lọ́n dá wọn lágbà ẹ ti dàgbà kọ́lọ́n dá wọn lágbàlagbà kí wọ́n dògbò wọ́n sì wà mẹ́ ẹ jẹ́ kájọ padà ká dì kan nítorí pé ẹnìkan wá ní agbáwo la ṣe máa kú sí kókó tó kó sí àṣọ ìgbà tí wọ́n dẹ̀ sọ tó dẹ̀ sí pé wọ́n ní bí ó ṣe wà nìyẹn bó bá wà bẹ́ẹ̀ èmi ò ní torí ìyẹn kó bẹ́ẹ̀ ń tèmi o torí yẹn kó bẹ́ẹ̀ gbogbo àwọn tí mo ti fi ṣàdúrà rí wọn tí mo ti yànnà bó ní tiwa bẹ̀rẹ̀ ta ni wà ní kí ni màá wí gan kò tiẹ̀ jọ tí mo fi lè sọ pé mo lè kú òun bẹ́ẹ̀ ni pé tí n bá lè sọ pé mi sọ wọn kiri mọ́ tàbí tí n bá lè sọ pé Adéoyè kọ́ ni bàbá mi gbogbo àwọn bàbá tí mo ní inú ANTP yẹn ni mo ti mọ̀ wọ́n ibẹ̀ ni wọ́n so gbogbo àwọn tí mo lè máa tó sọ pé ṣé máa ìtì ẹ̀mọ́ bí ṣe máa ṣe ní kò yé mi
so gbogbo bíkíbi la ó ti fọ́ sí àpè ọmọ Ògúndé ni wá ọmọ kọ́lọ́ Ògúnmọ́lá ni wá ọmọ Dúládípọ̀ ni wá ọmọ bàbá sá so tẹ́mi ń sọ nìyẹn kó mọ̀ pé no. A dúpẹ́ fún Mr. Latin. No gbogbo ibi tó bá dáwọ́lé pátápátá ṣé rí èrò ọmọ tájọ parí ṣé rí ń bá ti ìwà rẹ̀ náà ló máa jọ̀jẹ̀ káàkiri gbogbo èèyàn tó bá ti ní ìwà burúkú lọ ẹ̀wọ̀ ẹ jẹ́ ká mẹ́nu kúrò mẹ́ ẹ jẹ́ ká ó terrible ìwà yẹn máa tẹ̀lé ẹ lára ìyàwó ẹ máa tẹ̀lé ẹ lára rẹ máa tẹ̀lé ẹ láàrin ẹgbẹ́ láàrin ọmọ kí là ń fà kí ni tá à ń fà so that is it. I wish we all come back as one again. ní agbára Ọlọ́run èmi náà kó jẹ́ lójú ẹ̀mí wa lágbára Ọlọ́run. ó wu àwọn kan tábàjọ ń sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ but àwọn kan ti ṣe follow it's like pé kéèyàn má láti lo ọpọlọ rẹ̀ pé jẹ́ ká padà sí kinní kò lè ebi ààrẹ ìṣàkóbátọ́ ni à ń kọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n dẹ̀ ní à padà sí Nàìjíríà wíwẹ́ẹ̀dì kí sáà padà bẹ́ẹ̀ ni. Ó dà nígbà tí ẹ bá sọ pé ẹgbẹ́ tíátà là ń ṣe yìí o tí ẹ bá ní ọkẹ́ o mo fi sọ̀rọ̀ ni o Tampan bo lórí ìròyìn bo ni wọ́n dàkọ̀ mi ò bú wọn o let's face the reality lo I just send a fan mo ń sọ àwọn nǹkan kan ni o tí ẹ bá sọ pé ok Tampan lórí ìròyìn tí ẹ bá sọ pé mẹ́mbà ANTP ni mí orí ìrùn mi ni bàbá Ògúndé orí ìrùn mi ni ọ̀gá de love orí ìrùn mi ni bàbá kọ́lọ́ orí ìrùn mi ta ni orí ìrùn tiyín. Ọ̀gá Bello Prince Jide Kosoko. Àwọn gbàgbé òye lórí irun náà àwọn tó ń sọ etí jà rẹ gbé ìrì ọ wo orírun mi ni. Ibo ni kí wá wo orírun. Ibi tó wọ lọ àmọ́ ibi tó wà lọ. Orírun mi ni. Mi ìmọ̀ orírun yẹn ti wà òkè. Ọmọ orírun no wà wọ orírun tó no èyí tí mo bọ sọ bóyá kò yí o báyọ̀ tí yí ọ ọkùnrin Jídé Kòsọ́kọ́ ọ̀gá mi ni wọ́n senior colleagues ni wọ́n Adébáyọ̀ Sàlámì ọ̀gá Bello ọ̀gá mi ni wọ́n senior colleagues ni wọ́n orírun mi ni wọ́n nígbà tí mo ń ka ẹgbẹ́ bọ̀ mo ní nígbà tí lágbájá ṣe mo kà dọ́dọ̀ gbogbo wọn. Láti Tampan nísìn gbogbo àwọn tẹ̀yìn kà as ANTP látòrí bàbá Ògúndé orírun gbogbo wa náà ni gbogbo because ibẹ̀ ni theatre ti bẹ̀rẹ̀ àmọ́ láti Tampan orírun wa Uncle Dele Odile fìgbà kan fi Uncle Dele Odile Mr. Latin àwọn Uncle Jide ọ̀gá Bello gbogbo àwọn ọ̀gá wa yẹn náà orírun wa náà ni wọ́n bọ́ àásọ àwọn tẹ̀yìn yẹn náà nù ká ní pé bóyá ẹgbẹ́ change àbí wọ́n kúrò láti ANTP wá sí Tampan èmi ò lágbára lórí ọmọ kékeré ni èmi ṣàmọ̀ pé èmi tẹ̀lé àwọn kan wọ́n dẹ̀ ń ṣe dáadáa náà àmọ́ máa dùn mọ́ àwa nínú ipe kí gbogbo wa papọ̀ àzẹ̀yọkàn èmi ò mọ orúkọ tá a fẹ́ jẹ o èmi ò mọ̀ torí orúkọ lèmi rò pé ó yàtọ̀ lèmi máa ń sọ pé orúkọ ló yàtọ̀ àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ somebody like Mr. Latin God bless you amen, dad amen. God bless amen, you Sherry I've known him for years mo dẹ̀ mọ̀ pé alátúntò ni wọ́n bẹ́ẹ̀ni wọn kì í sí nídìí ìbàjẹ́ kò sí mbẹ̀rí kò dẹ̀ síbì kan tó máa rí tí ó bá wà níkápá wọn láti ṣe léni. ọmọ Ọ̀ṣun ni. ṣé torí pọ́jọ́ ọmọ Ọ̀ṣun. àyẹ̀ náà tó torí Mr. Latin is such a great man. ní mo máa ń sọ lójú wọn máa ń sọ lẹ́yìn wọn because wọn ò sí nídìí kí nǹkan kan bàjẹ́ rárá. kò sí mbẹ̀. so having him as our head in Tampan mo mọ̀ pé ju bẹ́ẹ̀ ṣe rò lọ àtúnṣe máa wà ẹ̀yin náà ẹ̀ bá wa ṣe náà látọ̀dọ̀ yín náà. náà àwa ò tiẹ̀ ní sọ̀rọ̀ kankan nítorí pé ìdí náà gbọ́ ìdí tí junior mi ló kún Tampan senior mi ò pọ̀ mbẹ̀. bẹ́ẹ̀ni. junior mi ló kún Tampan senior mi ò pọ̀ ló pọ̀ jù rẹpẹtẹ ní máa ní 90% junior náà Tampan káà ní òkè kí n má fi gbéraga kún o àbí kí n tó fi gbéraga pọ̀tẹ̀ máa ní 10% nínú ANTP so ibi wọn bá lọ yá àwọn 10% tí mo tẹ̀ pé yẹn náà látòrí ọkùnrin Bello náà ni ọkùnrin Jídé nǹkan náà ni mélòó wà ní gbogbo yẹn gẹ́gẹ́ tí wọ́n tó 10% jọba ti ló yá ká máa lọ papọ̀ àwa ti dára wọn. kíní kan dùn mọ́ mi lẹ́yìn ẹnujọ́ mẹ́ta yìí tí a lọ Ifẹ̀ náà ó ti ń ṣe bí ọdún bíi méjì mẹ́ta
mo wá sọ èdè Ifẹ̀ torí Ifẹ̀ ni wọ́n bí mi sí Ifẹ̀ ni mo ti sọ bàbá kan wá rí mi wá ní Ifẹ̀ lẹ́lẹ́sọ̀ sọ yìí mi bàbá hàn sọ fẹ́ ṣe náà rán fẹ́ ariwo tún sọ pé àwọn àjọ sọ kábíyèsí náà wà mẹ́ ọ̀jàjà kábíyèsí o láti pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ẹ pẹ́ lórí àlefa àwọn bàbá yìí o. akínyìn kábíyèsí mo kí kábíyèsí. àwọn àjọ ń sọ ọ̀rọ̀ ẹ mo máa ń sọ fẹ́ ẹ ní ẹlẹ́sọ̀ máa ń sọ mi à ń sọ fẹ́ ṣe náà rán fẹ́ làbájọ mi ilẹ̀ iná bí mi sí ilẹ̀ mo ti ń sùkúrú bàbá mi jẹ́ báyìí bí báyìí ni mi lè fẹ́ nǹkan kan ni bàbá àgbàlagbà kan wá dìde wọ́n ní ẹlẹ́sọ̀ mi bàbá rẹ̀ á gbé o iye sí ní bàbá rẹ̀ mi ní kájọlá mo gbọ́ ìtàn bàbá rẹ̀ mi Adéoyè Àwẹ̀dẹ lẹ́nu ló láyé lórúkọ bàbá mi bàbá pupa bàbá rẹ̀ lóòótọ́ ọmọlúwàbí bàbá rẹ̀ wà láì gbà tí mo lọ $1 million ní fún mi gbẹ́ mo dẹ̀ múra Amẹ́ríkà ọ̀rọ̀ orí kíní lájọ wáyé ṣàǹpẹ́ èèyàn gbọ́dọ̀ púrọ́ mo dẹ̀ múra Amẹ́ríkà kábíyèsí ni wọ́n máa jẹ́ ń lọ wọ́n máa host mi lálẹ́ èmi ọmọ tá a jọ lọ gan-an tó sọ̀rọ̀ ẹ̀ náà bá ní kábíyèsí ni kí wọ́n fún mi ní check $1 million. wọ́n ní tán gbọ́ yẹn wọ́n láwọn ò títí ìgbórúkọ mi pàlàpàlà rí níbì kan bóyá ẹgbẹ́ scandal kan ni o bóyá wọ́n ní Ẹlẹ́ṣọ̀ ṣe báyìí o bóyá lórí iṣẹ́ yín ni o bóyá lọ́láwọn ò gbọ́n kankan wọ́n ní tí wọ́n múnú àwọn dùn ní wípé wọ́n ní bàbá yín lóòótọ́. ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán àlàyé lẹ́gbọ́ lẹ́nu bàbá Elesho yìí wọ́n ní táwọn ẹgbẹ́ Tampan bá ti sọ wípé ó yá tọ̀gá Latin bá ti sọ pé ó yá kí àti ANTP àti Tampan kan jíjọ wà papọ̀ àwọn ti ṣe tán àwọn ò ní any excuse láti má darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ Tampan. ọ̀rọ̀ lẹ́tìkẹ́ ó gbẹnu tán ẹ̀yìn ojú wo lẹ́yìn náà tó fi wò ó ìyàwó ló kọ sí yín ǹjọ́ yẹ kí ẹgbẹ́ wọn kó wà lọ́tọ̀ọ̀tọ̀ bó ṣe wà àbí ó yẹ kí wọ́n wà papọ̀ kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ ẹ máa bá mi jù sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa bá mi like kẹsì máa share fídíò kó máa lórí ayélujára káàkiri ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.